ibi tó bá wù kálukú kó ti máa practice ẹ̀sìn rẹ̀ ó bá practice ẹ̀sìn rẹ̀ lẹ́yìn ìlú ó bá practice rẹ̀ nínú ìlú òfin ò sọ pé kó má sí ẹ̀sìn rẹ̀. ṣé ẹ fẹ́ sọ fún mi pé òfin Kwara State òfin Ìlọrin ó ju constitution Nàìjíríà lọ ni àbẹ́rí ẹ̀yin tẹ́ wúwà burúkú yìí àbẹ́rí ilé burúkú ni àbí ọ̀fẹ́ dáa fún yín ni àbẹ́rẹ́ ṣòfò ni tẹ́lẹ̀ ṣòfò ni kí ló tẹ́lẹ̀ máa sọ Islam lẹ́nu wọn kò dín inú kó wà níyẹn díìnì ẹ jẹ́ kí wọ́n ṣe títí wọn kẹ́yìn náà ṣe títí yín náà Ọlọ́run tó fi wọn kalẹ̀ tí ò pa wọn ṣe ẹ̀ ń sọ pé orí Ọlọ́run ò pé abọ́lọ́run ò mọ̀ ètò ayé ṣe lẹ́yìn kan fi wọn fi ìdájọ́ sọ́wọ́ ara yín tẹ̀lé lè sunlé onílé lọ́jọ́ New Year ẹ bànújẹ́ dọjọ́ alẹ́ ni nílọrin wà yìí náà ẹ̀yin tẹ́ mọ lọ́sùn lè yá Ọ̀ṣun nísàlẹ̀ kókò lọ́jà gbọ́rọ̀ ẹ̀yin mọ̀ tún dájú yàtọ̀ o ẹ dájú gan o kùdùsì fún yín kí ló dé ṣé Islam ti wá di ẹ̀sìn Jagidijagan ni tipátipá wọn fi ń pèèyàn sẹ́sìn ni ìyá Ọ̀ṣun lóhun ti wà ń bẹ̀rù for over 20 years or close to 20 years either of the two. ẹ̀yin wá sọ pé àsìkò ti tó tẹ̀yìn òfẹ́ mọ́ níbi yín àbí ládùúgbò yín ìyá yìí dẹ̀ sọ pé òun ò ṣe Ọ̀ṣun nínú Ìlọrin ẹ dákun torí Ọlọ́run ṣé nínú constitution gan ṣé constitution sọ wípé kéèyàn mọ́ practice ẹ̀sìn tó wù. There is freedom of religion. Constitution wá fi clause sí constitution fi àmọ́ àbí tàbí sí wípé nínú Ìlọrin o ẹlẹ́sìn mi ò gbọdọ̀ sí bẹ́ẹ̀ constitution sọ bẹ́ẹ̀. Kí ló wá dé tó jẹ́ pé àwọn mùsùlùmí àwọn alára gbé ogun ẹ̀rù sórí ṣé láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam láyé babalá bàbá wa Ádámù ṣé bí àwọn mùsùlùmí ṣe wà ṣé kò sáwọn gèfèrí ní àwọn ẹlẹ́bọ ni. Kí ló dé tó jẹ́ pé Ọlọ́run bá wa pa gbogbo wọn rẹ́ dì sí Ọlọ́run tó dá wọn sí kí ló dé tọ́lọ́run bá wa pa gbogbo wọn rẹ́ kí ló dé tọ́lọ́run pa kírísítẹ́nì rẹ́ kí ló dé tọ́lọ́run pa àwọn oníṣàngó rẹ́ kí ló dé tọ́lọ́run pa àwọn olóòṣà gbogbo wọn àwọn ìyá Ọ̀ṣun kí ló dé tọ́lọ́run pa wọn rẹ́. so ẹ ń sọ nísìnyí wípé Ọlọ́run ò mọ nǹkan tí ń ṣe ní òjò pa wọn rẹ́ so ẹ̀yin lẹ mọ̀ tẹ́ ń ṣe tẹ́fẹ́ bá Ọlọ́run pa wọn rẹ́ àbí nílùú tó lọ́ba tó níjòyè nílùú tó lọ́ba tó níjòyè ẹ wá ń ṣe báyìí ẹ̀yin àgbàlagbà ẹ wá ń ṣe láńgbáláńgbá ẹ̀yin àgbàlagbà wọn ni wọ́n bá nídìí ilé ìyá Ọ̀ṣun tí wọ́n jóná yìí o wọ́n ní ẹ̀yin àgbàlagbà kan làwọn fura sí ní ìpẹ́jà ẹgbẹ́ tí wọ́n bá bárú àwa yìí ń bẹ ẹ̀yin bàbá wa yìí ló yẹ kẹ́ ẹ mú ẹgba tẹ̀lé ẹ má mú wọn lọ station ẹjẹ́ bá wa yí dáṣẹ̀ rí àfún wọn náà tẹ́ bá tiẹ̀ mú wọn lọ. ṣérú àwa yìí láwa yọ ẹgba sẹ́yìn bàbá wa yìí tá a tún fẹ́ mọ dẹ́yìn náà sẹ́ẹ̀rí à. ó kú díẹ̀ káàtó nílùú tó lọ́ba tó níjòyè nílùú bàbá wa mẹ́mọ́rítàbà ṣéèrù tí bàbá wa ń ṣe bí àlàáfíà ó ṣe jọba nínú Ìlọrin ẹ̀yin kan sì ń sọ pé àlàáfíà ò ní jọba ṣé ẹ̀ ń sọ ẹ̀ ń jẹ́ kó mọ yé bàbá wọn bá lọ wípé ẹ̀ ní jẹ́ kí ìgbà wọn túbà kó túṣẹ kan yẹn ni. bàbá wọn bá lórí òun náà wá nínú gbogbo orí tẹ̀ ń ṣe yìí náà. tẹ́ bá ṣe tipátipá wọn fi ń pèèyàn sẹ́sìn ni. ẹ wọ́n gbọ́ àyè gan ní ìsìn ẹ ti fẹ́ jẹ́ kẹ́sìn ọmọ ìṣú wa sí náà. kí ló dé ọ̀dọ̀ aṣọ rí pé gbogbo àwọn kírísítẹ́nì gan ti wọnú ìlú wa bá wa kí ló dé tẹ̀ mọ́ lọ lè sun chọ́ọ̀chì kí ló dé tẹ̀ mọ́ lọ sun chọ́ọ̀chì àwọn kírísítẹ́nì ẹ wàá wu àwọn tẹ́ bá ti rí pé wọn ò lágbára bí obìnrin yìí Ọ̀ṣun kí ló dé tẹ̀ yín lọ lè bá yẹn bàbá olóríṣà kan wọ́n yín lọ lè bá wọn àwọn obìnrin tí wọ́n ń ṣọ̀ṣun yẹn náà mọ̀ lọ lè takú ẹ dẹ̀ mọ̀ lọ takú ẹ mọ̀ lọ frustrate life wọn. Constitution fi àyè gba kíkálukú sí ẹ̀sìn tó wù ú ẹ má bà Ìlọrin jẹ́ o ẹ má bà Ìlọrin jẹ́ fún bàbá wa mẹ́mọ́rítàbà ọba wa ìlú Ìlọrin ṣéèwù kí ló dé. ẹ wo tí wọ́n ṣe fún Ọ̀ṣun yìí náà ẹ ti kọ́kọ́ wò kó mọ̀ jẹ́ pé mi. ní ẹ̀sìn ìwà yẹn ti tó gún ọdún ẹnì kan sọ pé ẹ̀sìn wà níbà yín gbà yẹn àmọ́ lẹ́yìn pé ká bá wọn fi oníṣẹ̀ṣe ẹgbà wa o ẹgbà wa o wọn ní nǹkan gbà yẹn wọn sọ pé tó bá oníṣẹ̀ṣe àwọn ọ̀fẹ́ gbà kan nígbà yẹn àbí. ṣé ẹ̀ṣẹ̀ ní kíyàn tó máa ràn yàn lọ́wọ́ ni ẹgbà wa o ìrànlọ́wọ́ ni a ṣe o. ó kẹ́ dákun ẹ má bínú ṣé ọlọ́sùn kan àbí gbólóhùn àṣọ kẹjọ kọ́ wà bífọ̀ kó. àwọn community ló pè mí wọn ní àwọn aláǹfààní àwọn òfẹ́ tẹ̀sẹ̀ nísàlẹ̀ kókò
ebi ìbá sì fi ìṣẹ̀ṣẹ̀ kalẹ̀ àwọn wà sùn lèmi níná mo sì lọlé ọdún wọ́n sọ tán ni mo lọlé ọdún lọ ṣẹ̀ṣẹ̀ nílùú mi kì í ṣe ńlẹ̀ yìí o ìlú mi ni mo ti ń sọdún mi mo lọlé mà ní màyọ eléyìí darí mà ní àpè mi lánàá pé létí ń jóná o ti ọ̀nà sílẹ̀ ni o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ gbà mí o ọmọ Nàìjíríà ẹ gbà mí o àwọn community ni ọlọ bá àwọn community ló pè mí pé wọ́n fẹ́ sunlé mi o ẹ ṣàánú mi ẹ gbà mí ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ gbà mí ẹ má jẹ jìyà igbe o ẹ má jẹ jìyà igbe o fẹ́ jólé ẹ o wọ́n bá ti àjólé ẹ wọ́n bá ti jó ọ̀sán àwọn àdìgbà lọ wọ́n lè wọ́n ọ̀kọ́lé ni ìrètí ní ọ̀dà ló ti ṣe. àwọn tó sọ̀rọ̀ yẹn wọ́n ti tó bí ọdún mélòó tẹ́lẹ̀ sọ̀rọ̀ yẹn gbẹ̀yìn. wọ́n tó lọ ilé ọdún ẹ̀fẹ́ lè sọ̀rọ̀. ọ̀kẹ́ jásí pé láìpẹ́ yìí náà ni nínú oṣù kọkànlá ni wọ́n sọ wọ́n láwọn ó jó lé yín wọ́n sì padà tó wá jó náà. ẹ dákẹ́ mọ́ bínú béèrè àkàfẹ́ bẹ́ẹ̀ pé sígbà tó lè ti wá ṣẹlẹ̀ sí ẹ fẹ́ kó nú ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ àbẹ̀sẹ̀. tó túmọ̀ sí pé ẹ wo nínú ọdún tuntun on 1st of January 2026 ìyá yìí lọ sí ìlú rẹ̀ lọ́sọdún ó kúrò nílọrin ó dẹ̀ gbọ́ ní àtọ̀ first yẹn náà pé wọ́n ti sunlé rẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ málẹ́ ìbànújẹ́ ni ìyá yẹn fi sọnù báyìí gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìbànújẹ́ lẹ́mọ̀lù láti sí inú yóò mọ̀ bàjẹ́ títí tí ẹ fi wọlé Ọlọ́run sùn ni ẹ bànújẹ́ títí ayérayé ni kí ló dé ẹ wá kó yẹ oníyà sínú ìlera kódà Islam ò kọ́ wa báyìí ẹ má ẹ wo irú tẹ́yìn tẹ́ jẹ́ aṣíwájú wa bá ń ṣe tí ò bá ti tẹ́ wa lọ́rùn àwo sọ̀rọ̀ àbí ká fi Islam lẹ̀ fún yín ni ṣé ká fẹ́ Islam lẹ̀ fún yín ni ọmọ mùsùlùmí làwọn àmọ́ gbogbo tẹ́yìnsẹ̀ yìí wọ́n bá pèrè ajá wọn pèrè ìkòkò tí wọ́n fi ṣe o gbogbo tẹ́yìnsẹ̀ yìí wọ́n mọ̀ fi bú àwa náà níta o yóò bá wọ bóyá káwa náà ògùn rẹ̀ mọ́ lọ lè ṣe òòṣà Ọ̀ṣun àbí ká lọ lè ṣe kírísítẹ́nì ká mọ̀ pa fífi Islam lẹ̀ fún yín náà kí ló dé ṣẹ́gun tí Islam gbogbo ẹ̀yin ọlọ́pàá kùdùsì fún yín o ẹ dákun torí Ọlọ́run gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí ilé ìyá Ọ̀ṣun tí wọ́n sún náà yìí ìdájọ́ òtítọ́ òun ni kẹ́ ẹ bá wa ṣe lérí wọn ìyá yóò gbọ́dọ̀ pàdánù gbogbo dúkìá rẹ̀ báyìí náà ibi tó bá wù kálukú kó ti mọ practice ẹ̀sìn rẹ̀ ó bá practice ẹ̀sìn rẹ̀ lẹ́yìn ìlú ó bá practice rẹ̀ nínú ìlú òfin ò sọ pé kó má sí ẹ̀sìn rẹ̀ ṣé ẹ fẹ́ sọ fún mi pé òfin Kwara State òfin Ìlọrin ó ju constitution Nàìjíríà lọ ni àbẹ́rí ẹ̀yin tẹ́ wúwà burúkú yìí àbẹ́rí ilé burúkú ni àbí ọ̀fẹ́ da fún yín ni àbẹ́rẹ́ ṣòfò ni ṣẹ́fẹ́ ṣòfò ni kí ló tẹ́fẹ́ máa sọ Islam lẹ́nu wọn kò dín inú kó wà níyẹ díìnì ẹ jẹ́ kí wọ́n ṣe títí wọn kẹ́yìn náà ṣe títí yín náà Ọlọ́run tó fi wọn kalẹ̀ tí ò pa wọn ṣe ẹ̀ ń sọ pé orí Ọlọ́run ò pé àbọ́lọ́run ò mọ ètò ayé ṣe tẹ́yìn kan fi wọ́n fi ìdájọ́ sọ́wọ́ ara yín tẹ̀lọ́ lè sunlé onílé lọ́jọ́ New Year ẹ bànújẹ́ dọjọ́ alẹ́ ni salamu aleykum. àwọn ìyá àgbà là ń bẹ ní ìrìnyàn pọ̀ à ń ṣe lọ́wọ́ ní a ní kẹ́ ẹ̀ pè mí wá mo sì tẹ̀ lọ́mọ yẹn pé kí wọ́n ní sùúrù wá dọ̀hún. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist. a ní tí mò ń ṣe pé àwọn aláàfáà wọn á bá wọn.